iTunes Radio 1000.1 FM. ẹni bá lárò jinlẹ̀ lọ́ní ó lè mọ̀ pẹ́dà. nígbà tí mo rore olúwa lórí ayé mi lórí ẹbí mi lórí àwọn olólùfẹ́ mi láti January títí dé December tá wọnú ẹ̀ yìí. mo rí pé àdájà àwọn tó wà nílé ìwòsàn lọ́wọ́. bẹ́ẹ̀ sì rèé àsùnwọ̀n ọ̀jà àwọn tó wà lọ́gbà ẹ̀wọ̀n lórí ọ̀rọ̀ tí wọ́n mọwọ́ tí wọ́n mẹsẹ̀. the ọ̀gá pátápátá ọ̀dẹ́ mọ̀ láàdájà àwọn tó ti kú lọ. àmọ́ lọ́hùn ṣàwò ṣùṣù ó wò wá ṣùṣù ó ṣàánú fún wa. lóòótọ́ ló lóhùn ó ṣàánú fáwọn ló tóhùn ó ṣàánú fún. òfò ni forúkọ rẹ lókè ọ̀run pé àwa pẹ̀ láwọn tó ṣàánú fún. kò sọ́ba bí ìrẹ́rẹ́ látọwọ́ Samos featuring legendary Tọ́pẹ́ Àlàbí. ni mo fi ń kí wa káàbọ̀ sórí ìkànnì yìí iTunes Radio 1000.1 FM tómi gbòòrò títì. bí tí ìyórúkọ mi padà ìtùnú olúwa ni mò ń jẹ́ Adékúnlé bàbá tó bí mi lọ́mọ èmi lọ́mọ ṣàlè jẹ̀jẹ̀ bẹ́ni tí ò lóbìnrin àtáyá àtàlè obìnrin ṣáà ní gbogbo wọn. èmi lọ́mọ dúró ń gbé ọ̀gẹ̀dẹ̀ pagbo májò ọmọ ṣẹ̀ bọ́rà ìlú màfọ̀n bó bá kìmí títí kìmí délé ìyá mi èmi lọ́mọ abẹ́rẹ́ mẹ́ta ìṣàgá ìkọ́kọ́ ìkọ́tẹ̀ ìkan tó kù lọ fi rán gbaṣọ káàkiri gbogbo àgbáńlá ayé. nínú oṣù tuntun tá a jọ wọ̀ yá ní màmú bọ̀ lágbára ọlọ́run àní ṣàṣetì gbogbo nǹkan tá a bá dáwọ́ wa lé ní ó máa yọrí sí rere. ẹ káàbọ̀ sínú oṣù December tá a ti máa disbọ́ọ̀sì oríire àlàáfíà àyíkúbálẹ̀ ọ̀rọ̀ àti ohun nǹkan tó dára. ẹ jẹ́ agbéra wa wọnú àbámi ètò lẹ́nìí. ẹ jẹ́ wọnú àgbámi ètò pàápàá. oṣù ìyá òjò máa gbé àwọn ìgbáradì fún ọdún 2024 wò. àwọn nǹkan tó yẹ kó o ṣe àwọn nǹkan tó yẹ kó o yẹ̀bá fún eléyìí tó yẹ kó o má ṣe. sórí nínú ọdún 2024 tá à ń lọ ṣọ́ra fáwọn ṣèké ṣáájò. ṣọ́ra fáwọn tó ń ṣàjòjú fọ́mọ ẹyẹ tó ń gbàbọ̀dé ikú rẹ̀. ṣọ́ra fáwọn Sọló Mákindé. tí bá ní kó o ṣọ́ra fáwọn tó ń ṣojú fọ́mọ ẹyẹ tó ń gbàbọ̀dé ikú rẹ̀ ìyẹn mì pé àwọn tó ń bẹ́ ẹ ṣe tó ń bá ọ̀tá ẹ ṣe. lóòótọ́ ni pé ọkàn tìẹ lè mọ́. lóòótọ́ ni pé o bá tìyàn jẹ́ kò sẹ́ni tó lè bá tìẹ jẹ́. My brother, my sister, I pity you. I pity you once again. Tọ́lọ́hun bá kó ẹyọ nínú gbogbo pàkúté tó dẹ́lẹ̀ fún ẹ lọ́dún 2023. ó ṣeé ṣe kọ́lọ́hun fọwọ́ lẹ́rán lọ́dún 2024. nítorí Ọlọ́run kì ẹ́ lọ nísìnyí ò fẹ́ gbọ́ ò fẹ́ gbà. ṣé wo mọ̀ pé nígbà míì ẹ̀dìyẹ kò ní dèèyàn ní àgbonù wá dẹ̀ fọ ẹyin mọ́ nínú. nígbà míì àwọn tó robi sí náà ń robi sí ọ. nígbà míì àwọn tó sọ̀rọ̀ wọn lẹ́yìn náà ń sọ̀rọ̀ tìyẹn lẹ́yìn. àwọn kan wá dúró láàrin ìwà àtọ̀tá ẹ̀ wọ́n máa bá wọn ṣe wọ́n máa bá ọ̀tá ẹ̀ ṣe. wọ́n máa gbọ́ information lẹ́nu tí wọ́n máa lọ feed ọ̀tá ẹ̀. ṣọ́ra fúnrú àwọn èèyàn báyìí nítorí pé ó léwu fún ẹ. lágbára Ọlọ́run wà ní ṣàṣetì. lágbára Ọlọ́run wà ní màmú bọ́sẹ̀. lágbára Ọlọ́run wà ní tẹ́nítì ká. a ní mẹ́rin jù báyìí lọ lórí ètò lẹ́yìn ìtùnú olúwa ni mò ń jẹ́ Adékúnlé bàbá tó bí mi lọ́mọ. mo ní ẹjẹ́ máa ṣe dáadáa ká máa já rìsíìtì rẹ̀ pamọ́ nítorí èní kọ́ nítorí ọ̀la ni. bó bá mutí má wọkọ̀ bó bá ń wọkọ̀ má mutí ọdún ayọ̀ la máa ṣe o.